ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ọ̀ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ọ̀ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní Nibo Labesinde wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingston Media TV, your best online television lórí YouTube, níbi tí Ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé mádàgbàmọ́lẹ̀ 1 fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wá tá a dàpọ̀ mẹ́sìn tá a lọ̀rẹ́ Ọlọ́run tá a lọ̀tá Ọlọ́run tá a ní olùgbèjọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam nílé lóko lódò lẹ́yìn odi. Ní gbogbo ibi tí ìkànnì ti Kingston Media TV, your best online television lórí YouTube, ní gbogbo ibi tí ó lápẹ́jáde. Bẹ́ẹ̀ ni mò ń kí gbogbo ẹ̀yin tó ṣe wípé ẹ̀yin ti bá wa múlẹ̀ bí ẹ̀gbẹ́ ṣú. Ìkànnì méjì kan lẹ fẹ́ wò bí ó ṣe Kingston Media TV. Torí pé àwọn ohun tí ẹ máa ń sọ ránṣẹ́ ó máa ń jẹ́ kí orí wa wú láti tẹpá mọ́ nǹkan tí à ń ṣe. Inú wa dùn, ara wa yá, ẹ tún kó àmójúbà wa lórí ètò kan tí gbogbo yín ti mọ̀ bí ẹni mowó, ètò Nibo Labesinde ẹlẹ́ẹ̀kẹrìnlá irú rẹ̀ ní ìkànnì ti amóhùnmáwòrán Kingston Media TV. Òun náà tún ní ibi tí a wà yìí. Nibo Labesinde lẹ́tọ̀ orúkọ tèmi ò yí padà àyàfi àwọn orúkọ rere tọ́lọ́wọ́n bá mi ní kó máa kún orúkọ tí bàbá àti ìyá sọ wá. Akínṣọlá Nurudeen Adékúnlé yìí náà ni o tí gbogbo yìí mọ̀ sí mátàgbàmọ́lẹ̀ 1 Mr. fún ẹlẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó wà lọ́wọ́ rẹ̀ fún dá padà. Níbo la já sí lọ́tẹ̀ yìí ìgbà tí mo ti sálámọ̀ lẹ́tì mọ̀ wípé agbo ti àwọn mùsùlùmí ibẹ̀ la kán sí lórí ètò Nibo Labesinde ẹlẹ́ẹ̀kẹrìnlá irú rẹ̀ níbi tí ẹ ti ń pàdé àwọn olórí ẹlẹ́sìn lọ́lọ́kan jọ̀kan. Nǹkan méjì kọ́ lètò Nibo Labesinde ló mú wá bí ó ṣe pé ó ń pe ìfẹ́ padà ó sì ń sojú abẹ́ níkò fún gbogbo ẹni tó gọ sábẹ́ ẹ̀sìn láti máa gbé àwọn ìwà bí sábẹ́ ṣùgbọ́n tó fẹ̀sìn bojú. Ó ń tú àṣírí gbogbo ẹni tó ṣe wípé ó mú àmúlùmọ́là mọ́ ẹ̀sìn ọ̀tọ̀ ní bí Elédùà ṣe gbé kalẹ̀ torí àtijẹ àti mu ti yín, torí àti lókìkí òjijì ti yín, torí àti jẹ́ èèyàn ti yín tọmọ ti yín ẹ̀gọ́ sábẹ́ ẹ̀sìn ẹ̀ ń ṣàbúrú Ọlọ́run náà sì lúgọ. Àwa ń fi ètò Nibo Labesinde a fi ń pe ìfẹ́ padà nígbà tá a bá gbé àwọn olórí ẹlẹ́sìn gbogbo wa. Ta la gbé wá fún tèmi? Bàbá wa Imam nínú àwọn Imam, àgbàfà nínú àwọn àfà, oníwàásí ni wọ́n, onísúnà ni wọ́n. Bàbá wa Alhaji Abdul-Ganiyi Rivani tí wọ́n jẹ́ Chief Imam ní Darul Quran wa Sunnah Mosque ìyẹn ní Àjàṣẹ́mbí ní Port Novo lórílẹ̀-èdè olómìnira Benin Republic ibẹ̀ láwa. Bàbá wa ní àdúgbò Jọ̀ṣúbíẹ̀ níbi tí a wà yìí ní Port Novo. Bàbá wa ẹ bá mi sálámọ̀ sí gbogbo àwọn èèyàn wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wà bá ń dákọ̀ yín lẹ́kùn rẹ̀ ẹ̀foríjì mi bẹ́ẹ̀ bí ṣe mọ̀ dánù ẹ bá dákọ̀ yín. Kí Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run kí ó kí gbogbo wa. Àmín. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa, ẹ̀yin tí ẹ ń wò wá, ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́, etí tí ẹ sì fi ń gbọ́ wa ò ní di. Gbogbo ẹ̀yin elétò ilé-iṣẹ́ yìí, ilé-iṣẹ́ náà ní jóná láéláé. Nibo Labesinde ìbéèrè tọ́lọ́run fẹ́ bi wá nígbà tá a bá kú tán nìyẹn, Ọlọ́run jẹ́ arẹ́sì fún. Èmi orúkọ tèmi Abdul-Ganiyi Rifai, ọmọ bíbí ìlú Aṣùpànìmí. Ọlọ́run sì ní kí akéwò nílẹ̀ Madina kó tó di pé Ọlọ́run ní kí wá dá ilé kéwì àti mọ́sálásí sílẹ̀ tá a mọ̀ sí Darul Quran wa Sunnah
ní àdúgbò Dọ̀físúvìé ní ìgboro Àjàrà sí Àjàṣẹ. Ọlọ́run kí ó bá lákèsí. Allahumma àmín. Mo kí bàbá wa ẹ ṣeun púpọ̀ nítorí pé ìkan nínú àwọn stars mi wọ́n fi ọ̀rọ̀ kan bọ́ mi níjọ́ kan. Wọ́n ní ẹni tí kò bá lè dúpẹ́ fún èèyàn kò ní lè dúpẹ́ fún Ọlọ́run. Nígbà tí mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfàyègbà mi nítorí pé àìmọye èèyàn náà ni a lọ bá bẹ̀ wọ́n á ní àwọn ọ̀ráyé o àwọn òṣè o ṣùgbọ́n ẹ ṣe bẹ́ẹ̀ ẹ gbà wá láyé ẹni tó bá ti jẹ́ tọ̀rọ̀ Ọlọ́run ó ti yá o bismillah inú mi dùn ara mi yá gágá irú yín ni kì í jẹ́ kí ara kú mọ́ ọ̀dọ́ nínú ẹ̀yin ò mọ̀ nígbà tí èmi wá bá yín pé bàbá wa mo wá láti bàbá lọ́wọ́ kan ẹni ká mọ̀ bọ̀ ẹ sì fún mi ní àkókò inú mi dùn ara mi yá pé àwọn tí kì í jẹ́ kọ́ rí ọmọ kékeré àwọn tí kì í tí èèyàn dànù níbi iṣẹ́ rẹ̀ àìmọye ẹ̀dá ló ti mú ọmọ kékeré mi ló ti tì dànù láti ibi iṣẹ́ rẹ̀ torí pé wọn ò fún ní attention tó yẹ kán fún mo ń fi àdúgbò dúpẹ́ lọ́wọ́ yín pé Ọlọ́run bá san yín ní ẹ̀san olóore. ọpẹ́ ní fún Ọlọ́run gbà yín láyé náà ni nítorí pé ẹnu iṣẹ́ tá a wà náà ni káwa náà ń fẹ́ ń pé kí ẹ̀sìn Islam náà kó máa gbòòrò ká sì lágbọ̀ọ́yé nípa ẹ̀ òun ló fa sábàbí Ọlọ́run la kèsì náà. níbo la wá lọ lórí ètò Nibo Labesinde tèmi òun náà ni wípé ìpèyàn sí inú Islam tá a bá fẹ́ pèyàn sínú Islam ṣé pẹ̀lú ìle koko la fi lè pèyàn sínú Islam ni àwọn tí kìí ṣe lẹ́sìn wa ṣé a lè pè wọ́n sí Islam ṣá bákan náà ṣá lè fara nìyàn torí pé a fẹ́ kí ó ṣe Islam gbogbo ẹlẹ́mọ̀ gbọ́ lẹ́nu bàbá wa bàbá lè fara nìyàn láti ṣe mùsùlùmí àbí a lè fara nìyàn torí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti gbé àwọn ìrírí kan sínú ọpọlọ wọn yálà pé bí a tó bá pa ẹnìkan tó jẹ́ kèfèrí àlùjánnà náà lọ àbọ̀ bá fẹ́ fi pa àbọ̀ gbàjẹ́ lẹ́nu ẹ̀ àbọ̀ dínà mọ́bí tó ti fẹ́ ga torí pé kì í ṣe mùsùlùmí ǹjẹ́ yìí lè torí ẹ̀ sọ pé kí gbogbo ayé kó sì di mùsùlùmí bí ọ̀nà wo là á gbà pé èèyàn sẹ́sìn táwọn èèyàn fi lè bá wa ṣẹ̀sìn wa ọ̀dọ̀ olórí ẹlẹ́sìn náà ni bàbá wa tá a wà lọ́dọ̀ wọn yìí wọ́n tẹnu bọ̀rọ̀ ẹ jẹ́ gbogbo akátẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ bí ẹ̀sìn ò ṣe ní dogun tí ò ní di ọ̀tẹ̀ ní gbogbo àdúgbò tá a bá ń gbé orílẹ̀-èdè tá a bá ń gbé àyíkáyè tá a bá wà kódà nínú ẹbí wa pàápàá bàbá wa ọ̀rọ̀ rẹ̀ ẹ ṣeun. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹjọ́ ní fa ọbọ̀ fa ẹjọ́ ní mọ̀lẹ́ ọ̀ṣẹ̀sìn o ẹjọ́ ní fa ọbọ̀ fa o ẹjọ́ ní gbàgbọ́ ṣẹ̀sìn o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ mọ́ fi ìbàlújẹ́. ẹ̀sìn la ó ṣe a ò ní ṣẹ̀sìn ká ṣẹ̀sìn ká má bàa ṣẹ̀sìn ló mú ìmísí ètò kan tí a pè ní Nibo Labesinde wáyé lórí ìkànnì amóhùnmáwòrán ti Kingston Media TV your best online television lórí YouTube níbi tí Ọlọ́run ti ń lo ògúnnágbòǹgbò agbóhùnsáfẹ́fẹ́ ní Akínṣọlá Nurudeen Adékúnlé mádàgbàmọ́lẹ̀ 1 fún àtúnṣe kùdìẹ̀kudiẹ kó wá tá a dàpọ̀ mẹ́sìn tá a lọ̀rẹ́ Ọlọ́run tá a lọ̀tá Ọlọ́run tá a ní olùgbèjà Ọlọ́run gbogbo ẹ̀ ó dorí ètò Nibo Labesinde lórí Kingston Media TV your best online television lórí YouTube ẹ máa subscribe kẹ́ máa like ẹ kẹ́ ẹ dẹ̀ máa share. ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má fi ìbàlújẹ́. Ọlọ́run fi ọ̀rọ̀ ẹ̀ fi yé wájú báyìí lọ. àmín. Ọlọ́run sì lákèésí àwa mùsùlùmí ó yẹ kí a kọ́ ṣe òjíṣẹ́ ńlá wa Muhammad sallallahu alayhi wa tá sallam. bá wò dáadáa ìwà ìfọkàntán ló jẹ́ ìwà tí abálọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. tánábì bá jẹ́ onílé kòkó ni kò ní ní ìjọ lẹ́yìn tí ànábì bá jẹ́ ìka èèyàn ní òdínú kò ní ní ìjọ lẹ́yìn àkọ́kọ́ ìwà tọ́lọ́run fi ròyìn ànábì táwọn kèfèrí Mákà gangan rárá tí wọ́n máa òun náà ni àmín ẹni ìfọkàntán wọ́n ń gbé nǹkan pamọ́ sí lọ́wọ́ ń sì ń gbẹjọ́ bó ṣe yẹ débi wípé ìjọ tí wàá sí Ọlọ́run wá dé tọ́lọ́run wọn sọ di òjíṣẹ́ àgbà tó lẹ́nu bóun fẹ́ sọ̀rọ̀ gbogbo wọn náà dẹ́tí sí náà fẹ́ gbọ́ ohun tó wí
kí ló fa sábàbí eléyìí kò ju pé ó ti níwà tó dáa báwa mùsùlùmí gangan tá a fẹ́ pèèyàn sẹ́sìn lónìí bọ́lá òun bá ní ká ní ìwà tó dáa ká nọ́rọ̀ tó dáa ká nítàn tó dáa nínú ẹbí láàrin ìlú ládùúgbò ó súnmọ́ ká tẹ́tí gbọ́ nǹkan tí a fẹ́ sọ ẹ̀yẹn jẹ́ ìgbòǹgbò nínú ìpèpè sẹ́sìn náà lọ́wọ́ fi sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana máa pè yẹn lọ sí díẹ̀ sí ẹ pẹ̀lú ihun tá a mà sí Al-Qur'an àti wáàsí tó dùn àti súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ló fi ń já sí pé irú eléyìí àwa náà gbọ́dọ̀ àwa mùsùlùmí ò ní agbọ́dọ̀ tó ra wa ṣe ń bẹ nínú àwọn sàábé Ànábì wa Muhammad tó ṣe ká ní pé ọ̀pọ̀lọpọ̀ ìlú ni wọ́n wọ̀ tí wọ́n fi ogun wọ́n fi wàhálà wọ́n fi pákàlẹ̀kẹ̀ kan fi wọ́bẹ̀ tó ṣe ká ní pé ibi kára kátà làwọn èèyàn ti ronú sí wọn pé ẹ̀sìn wo ló kọ́ yín ní gbogbo wa lápọ̀lẹ́ yìí ẹ̀sìn wo ló fi yín ní gbogbo ìlànà yìí tẹ́ ń ṣe wọ́n padà fi hàn gbà ẹ̀sìn tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó mú wá òun náà ní ló ní ká máa fọkàn tára wa òun ló ní kí a máa jàǹbá ara wa òun ló ní ká máa bára wa ṣe pẹ̀lú mímọ́ gbogbo àsìkò ní ọkàn àwọn ẹni tí wọ́n fẹ́ pè sí ojú ọ̀nà ẹ̀sìn ọkàn wọn sì ṣe kí ni ó sì tutù ó sì rọ̀ ká máa wá nira wọn lára gbé túláàsì ká ṣe ẹ̀sìn èyí ni kò sínú àṣà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àtúntòrí Al-Qur'ani sọ fún wa la ikraha fi ddin qad tabayyana rushdu minal ghayy kò sí ilé kókó yìí níra ẹgbẹ́ túláàsì gbọ́dọ̀ wọnú ẹ̀ túláàsì gbọ́dọ̀ wọnú ẹ̀ kí wọ́n sí bí ó ṣe ká ní pé àwa tá a fẹ́ pèèyàn bàbá ti níwà ta ní gbogbo ẹ̀ tọ́lọ́run bá sì kádàrá òun náà ń pé yóò ṣoríire kó tó kú pẹ̀lú àánú Ọlọ́run yóò gba ìsìlámù lọ́dọ̀ wa tí ò bá sì gbà lọ́dọ̀ wa ó súnmọ́ kádọ̀ àjọṣepọ̀ wa yóò máa dùn bẹ́ẹ̀ títí lọ nítorí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam òun gangan lára ó bá àwọn ẹni tí ìṣe mùsùlùmí ó bá wọn gbé ó sì ní ìwà tó hù pẹ̀lú wọn tí ń túmọ̀ sí pé ìhun tó gbé wá láti sánmà o tí òjíṣẹ́ ńlá Muhammad tí wọ́n gbé fún òdodo ni àwọn gangan lára wọn padà rí òdodo ní gbogbo àwọn ará Mẹ́kà tí wọ́n jẹ́ àwọn ànábì wọ́n jẹ́rìí sí ìjẹ́ òdodo ànábì wọ́n sì jẹ́rìí sí nǹkan tí ó mú wá kódà ẹlòmíì tó jẹ́ ọ̀tá ìsìláàmù tí òun náà ti ṣara lé ànábì tó jẹ́ pé ìta ló ti wá òun náà tó jẹ́rìí sí látàrí pé kí ni ànábì dúró déédéé ó sì mú ìlànà Ọlọ́run tí a fi ń ṣe ìsìláàmù san òmùṣẹ èyí ń ṣàfihàn fẹ́mi pẹ̀lú ẹ̀yìn pé a gbọ́dọ̀ padà sẹ́yìn nítorí pé bàbá náà gangan bá ti wà ń bí bàbá lọ́jà gan táǹtà tó jà náà ń ṣe bí èyí tó fẹ́ kúta tí kò fẹ́ lọ́wọ́jú á ronú sí ń pé báwo la ṣe gbà tí ọjà yóò fi mókè ẹ̀sìn ìsìláàmù tá a wà náà yìí èmi pẹ̀lú ẹ gbọ́dọ̀ ronú sí á wò pé kí ló dé táwọn ẹlẹ́sìn míì tí wọ́n ń gbàyè lọ́dọ̀ wa tí wọ́n kọ́ àwọn tí wá wọlé sọ́dọ̀ wọn tí wọ́n kó àwọn èèyàn wa tá a jẹ́ mùsùlùmí wọ́n kó wa wọnú ẹ̀sìn wọn tàlájà wọ́n mú àwọn bàbá wa wọnú ẹ̀ wọ́n mú àwọn ìyàwó wa kódà èyí tí wọ́n mú gba bójú báyé wọ́n mú ẹlòmíì gba gọ̀rọ̀ tó sì ṣe ká ní pé gbogbo nǹkan tí wọ́n fi ń jọ wọn lójú lọ́hùn àwọn tá a jẹ́ mùsùlùmí lọ́hùn fún ẹ̀yin jàmáà mi ẹ jẹ́ ká pè àkíyèsí ara wa sí nǹkan kan tá bá wọnú gbogbo ẹ̀sìn pátápátá ẹ máa ṣọ́ wọn ẹ̀sìn wo ni kí ni wọ́n gbé síwájú tó fi ń tàn wọ́n omi ni nígbé tó bá lo omi tó bá ṣe omi báyìí ó tá bá ṣàdúrà ṣe rí ẹ̀ fún ẹ ó yí wùsàn ẹ dákun inú àwa pẹ̀lú wọn tá lọ́hùn fún lómi ẹ̀yin olóòtú nínú àwa pẹ̀lú wọn tá lọ́hùn fún lómi àwa mùsùlùmí lọ́hùn fún lómi tọ́lọ́hùn sọ fún wa ya ayyuhal ladhina amanu idha qumtum ila as-salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiq ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo tẹ́ bá dìde àti lọ kírun ẹ fọ ojú yín ẹ ṣàlùwàlá àwa nìkan lọ́lọ́hun yọ̀ǹda omi fún
ni ó fi gba ìjọsìn wa lọ́wọ́ wa tá a bá sùn tá a bá lálàá tá a ṣèṣù tí nǹkan ọmọkùnrin jáde omi yìí náà láti ṣèmọ́tótó tá a bá sùn tá a bá tún bára wa láṣepọ̀ omi yìí náà láti ṣèmọ́tótó tí obìnrin bá ṣe nǹkan oṣù àbẹ́jẹ̀ bímọ omi yìí náà láti ṣèmọ́tótó kí ló wá dé tá a wá sọ pé ẹnìkan fi wá fi omi náà fi jọ wọ́n lójú nísìnyí omi tá a wá fi ń mọ́ níwájú ọlọ́run tọ́lọ́run fi sọ wá di mímọ́ lọ́dọ̀ ààrẹ omi yìí náà máa wá gbé fún wa ní ṣọ́ọ̀ṣì àbílẹ̀ òòṣà kan omi yìí náà máa sọ pé ẹ lo omi náà báyìí mùsùlùmí tó bá lọ ṣe irú eléyìí ká sọ fún yín pé ó gọ̀ ó gbé góòlù tọ́lọ́run gbé fún ó gbé jùnà ó wá gbé pàǹdà ìgbà tó rókọ̀ míì tó gbórú ju pàǹdà lọ àbáfíyẹ́ kì í túpẹ̀ nítorí pé àwa lọ́lọ́run fún lómi ẹ̀ tó wá wò olóòtú òun ni pé ọlọ́run tó wá fún wa lómi kan tó jómi ìmá òun náà ni omi Zemzem ní Mákà tí òjíṣẹ́ ńlá Muhammad ti ń sọ fún wa pé omi Zemzem yẹn o kò sí ohun tá a bá mú fún ihun tá a bá ti mú fún kódà bébí ń pa èèyàn bó bá mú ó kọ̀kọ́ yóò ná kó tó máa ṣe pé kí ló kà tí mo fẹ́ jẹ báyìí bá ń ṣe èèyàn bó bá mú yóò gbọ́ ààrẹ náà tó bá nígbàgbọ́ ní o pẹ̀lú gbàgbọ́ ẹ̀ kí ló wá dé omi wo ni èèyàn kan fẹ́ wá mú nìkan nísìn nílẹ̀ tó má lónìí sí omi oríṣiríṣi pọ̀ àwọn ní kírísítẹ́nì àwọn kìrìtíẹ̀n wọ́n fún omi ká àwọn mùsùlùmí ara lọ omi yìí náà fẹ́ gbé fún wọn òun náà fẹ́ gbé fún bàbá pẹ̀lú àgbélébùú tá a mà sí kúà nínú ọ̀dọ̀ wa mí gbogbo eléyìí pátápátá ó yẹ káwa mùsùlùmí ká ṣe kí ni ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tàbá tún wá wo ilẹ̀ ilẹ̀ tọ́lọ́run gbé fún wa ọwọ́ ma yá mi mùsùlùmí ilẹ̀ ilẹ̀ tọ́lọ́run gbé fún wa tàbá ní yèèpẹ̀ àwọn ọlọ́run tó fún nígbà tọ́lọ́run sọ fún wa nínú àlùkò ní pé fa'in lam tajidu ma'an fatayammamu sa'idan tayyiban ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá fẹ́ ṣẹ̀sìn tẹ́ ẹ bá lè lo omi bí nǹkan tí àlàáfíà náà ń kọ̀ fi ń gbé kẹ́ ẹ má lo omi àbí nǹkan kan ṣẹlẹ̀ òtútù fẹ́ mú yín ó pọ̀ jù ǹjẹ́ ẹ lo yèèpẹ̀ kí ni wọ́n fẹ́ dì fún wa pé ká lọ yè sí ní yèèpẹ̀ àwa ni tá a bá fọwọ́ kan ìlẹ́lẹ̀ bí mo ti ń fọwọ́ kan tíra yìí tá a fi pa ojú tá a sì fi pa ọwọ́ wa méjèèjì á kírun fọ́lọ́wọ́n ba kò sí irú eré ọwọ́ tà lè wà èyí nìkan kọ́ ọlọ́run fi yèèpẹ̀ fi ṣe ìmọ́tótó fún wa èyí nìkan kọ́ ọlọ́run tó wá ṣe gbogbo lẹ̀ fún wa ní mọ́sálásí olóòtú láti mọ́dá àkíyèsí kan èyàn ò lè jẹ́ kátólíkì ní ìsìn kó ṣe ká ní pé eré ọwọ́ ọ̀gá wọn tó jẹ́ àdúgbò ń bí òun ni wọ́n gbàgbọ́ àfi kó lò nídi ibòmí kó lọ ṣe ṣọ́ọ̀ṣì ìkẹtọ́ wọn kẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó bá lè ká ní pé ẹlẹ́ṣẹ̀ kan ń bẹ ládùúgbò ẹ̀ tó wọn náà sọ pé Jésù lòun náà ń pè o ṣùgbọ́n kò tó láti ibẹ̀ kó jáde kó nulé ẹ̀ kó wọnú ṣọ́ọ̀ṣì àfi kó lò nídi bíi ìbáàdàn náà ìdí ìrókò lọ́hùn ló ti gba ṣọ́ọ̀ṣì tiẹ̀ Jésù nìkan náà láti ń pè ìmúhun tọ́lọ́hun fi kẹ́ mùsùlùmí òun tún ní gbé kí ni bó bá dé máyíkà tó bá ti jẹ́ mọ́sálásí òun kí ìhun lọ ni tó bá ti dé ìlú ìgbò èyíkéyìí tó bá tó dé Mẹ́kà náà òun kí ìhun lọ ni èyí tí ó ṣẹlẹ̀ ní pé àwa mùsùlùmí tá à ń yọjú wọnú ẹ̀sìn míì à ń ta nǹkan wa lọ́pọ̀ àìsìn mẹ̀sìn débì kan òun ní ń fa sábàbí la fi ń ṣe irú lè nítorí pé nǹkan tọ́lọ̀ ń gbé fún wa ó lágbára àwa ní ká wá farabalẹ̀ ká tún àwa ṣe ọlágbé nígbàgbọ́ irú àlùwà látàwọn yìí nísìn ọmọ mùsùlùmí mi ò máa ń ṣe dípò yóò mọ ọlá tí ń bẹ fún omi tá bá wá gbómi fún láti ní ṣọ́ọ̀ṣì àbí wọ́n gbé fún lábẹ́ ilé òòṣà kan ẹ rí pé yóò máa ṣe kí ni yóò máa tẹ̀lé wọn lọ àfáàwà olóòtú ẹ̀ ń dàkọ kéwùkẹ́lẹ̀ kan ẹni làkún dín nùkún. ìyẹn fún àwọn tó jẹ́ wípé wọ́n mú ìsìlámù ní agídí fáwọn èèyàn pé dandan gba ìsìlámù ni ó tó bá ṣe kìrìsìtẹ́nì tó bẹ́ kú inú náà ló ń lọ kí ni yẹn wá ń dìjà kódà àwọn ní àwọn bọ́ sórí mọ́sálásí tẹ́ bá ti pẹ̀rún tí wọ́n bá wọn ṣe wáàsí wọ́n wà mọ́ ṣe wáàsí yẹn tàbá àwọn kìrìsìtẹ́nì ẹ̀sìn wọn bá jọ ń gbàdúgbò nígbà wáàsí yẹn bá ń lọ bẹ́ẹ̀ tí ń lọ bẹ́ẹ̀ inú ọ̀pá bí àwọn ní ọba àdìjọ kan irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí táwọn yẹn kó pàǹpà
wọ́n lọ káwọn èèyàn mọ́sálásí òdìjà ṣẹ́jẹ́ ẹ̀sìn òde. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mùsùlùmí tó bá ma àmọ̀dájú kò gbọdọ̀ jẹ́ kí wáàsí kó fàjà tóun náà bá jẹ́ pé kí wáàsí kó kán lè gbà tí ìṣẹ́ká ní pé wọ́n bá sọ kí ní ó ṣẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí ṣe tí bá sọ kí ní ó ṣẹ̀ tó bá sọ tí nǹkan tó aburú bá ti bẹ̀ ṣẹ̀ ìwọ tó sọ ó jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run nítorí pé ànábì gangan alára kò sọ fẹ́ nù ìwọ̀n tọ́lọ́ tán bá béèrè lọ́dọ̀ ẹ̀ bọ́lọ́mọ tí ò bá mọ̀ ohun tí mọ̀ ní títí iṣẹ́ òfin ọba ìwọ gangan alára tó bá jẹ́ nìkan tí wàhálà ti débì kan wàhálà tó débì kan yẹn tó sì mọ́ pé tó bá sọ ohun tí ó sọ a sì mọ eré ọwọ́ tá a wà nínú ìlú wa a máa ró abẹ́ ìjọba tá a wà àwọn ọmọ tí ń bẹ lókè àwọn ọmọ tí ń jálágbára ìwọ ò gbọdọ̀ wá ṣe nǹkan tí wọ́n fi ọwọ́ kọ́wọ́ fi mú ìsìlámù mọ́ àbí wọ́n máa tara tiẹ̀ fi bú ìsìlámù èèwọ̀ ni. Al-Qur'ani ń bá wa sọ̀rọ̀ igbe wala tasubbu alladhina yad'una min dunillahi fayasubbu Allaha adwan bighayri ilm. Ẹ̀yin ẹ má ṣe máa bú àwọn ẹni tí ń pè nǹkan mílẹ̀ yẹn Ọlọ́run bí àwọn Kristẹni ni bí àwọn olóòṣàlẹ̀ ẹ má máa bú wọn nítorí tẹ́ bá lọ bú wọn fayasubbu Allaha àwọn náà wà bú Ọlọ́run láì nímọ̀ ẹ̀yin lè fásábà bí náà fi bú Ọlọ́run o nítorí tẹ́ ẹ̀ bá bú wọn wọn ní bú Ọlọ́run ìjẹ́ sí pé ìhun tẹ́ bá máa pé ọ̀rọ̀ tẹ́ bá máa pé sọ sí àwọn ẹni tí wọn gbọ́gbọ́ yé Islam tó ṣe ká ní pé wọ́n fi wá sọ̀rọ̀ sí Islam lára léyìí tó burú ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìjẹ́ sí pé Islam wa ẹ̀sìn kan tó ká ní pé áwò tí bá ń le ìwọ sì máa gbé ní tútù tí bá di pé àwọn ń gbé gbòsì ìwọ sì máa gbé gbọ̀tún kó tó di pé yóò wá débi pé gbẹ́mi sí omi òtó yóò wá wáyé mùsùlùmí ò ti sá débi kan Ànábì ní la tamannaw liqa al-aduw mùsùlùmí ò gbọ́dọ̀ máa gbèrò àti pàdé ọ̀tá ń gbé sọ fún mi èmi náà sọ fún tí bá ṣe báyìí àwọn náà ṣe báyìí nítorí pé tí Ànábì náà tó bá gbé gbọ̀n náà bẹ̀ ní Ìsìlámù ní gbòòrò kò ní fáká débi ọ̀dọ̀ wa gbọ́ ẹ̀jẹ̀ kí ṣèlérí aláǹfààní pọ̀lú àdéhùn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábì ń sọ̀rọ̀ níjọ́ kan pé ẹ má máa la ẹni pé ibi Ọlọ́run bá kó máa bá ẹni tí ń ṣe pẹ̀lú yẹ àbí bàbẹ́ ó wá ṣe àwọn ìsàdélé ìmọ̀ ń pé anábì èèyàn wà tó lè ṣe pẹ̀lú yẹ ni àyẹ̀wò tó lè ṣe pẹ̀lú bàbẹ́ ni anábì ní bẹ́ẹ̀ ni Ànábì ní tó bá lọ rí bàbá oní bàbá àbí ó lọ rí ọmọ ọlọ́mọ tó ní yóò bá pọ̀rí yàrá ìyá ẹ̀ àbí yóò bá bàbá ńlá ẹ̀ gbólóhùn tó sọ ni tí ó ń tọ̀ wọ́n náà bá fi dá padà fún ìjà sí Ànábì ní eléyàn gangan ló ṣe pẹ̀lú yẹ́ òṣìṣẹ́ pẹ̀lú bàbá ẹ̀ ẹ̀yẹ́ fi hàn wá ń pé agbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ sínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ fẹ́ni tá a fẹ́ sọ fún nítorí tó bá sọ ọ́ bù ṣe èsì tó bá jáde níbẹ̀ tó bá ti fẹ́ ń pè wọ́n ló fà á lẹ́nu jáde ìwọ gangan gẹ́gẹ́ bí tí o ti ń búyà oníyà tó wá búyà tí ẹ̀ náà ṣe ìwọ ló fa àbùkù kan yẹ ẹ̀ ìwọ ló gbé yẹ ẹ̀ sí wọn lẹ́nu bákan náà ìwọ tó bá lọ ṣe ò bá mọ bá ti yẹ ká sọ ẹ̀sìn Ìsìlámù ọ̀rọ̀ ẹ̀ tó bá mọ bó ti yẹ ká sọ gbà tó bá lọ sọ tó bá fi di pé wọ́n ń tara Ìsìlámù wọ́n ń tara tiẹ̀ fi bú Ìsìlámù àbí ojú burúkú wọ́n ń tara tiẹ̀ fi wo Ìsìlámù àbúrú ni o ìbáwí ẹlẹ́jọ́ ni fún wọn náà wájú Ọlọ́run lẹ́yìn tí a gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ nítorí ẹ̀sìn wa ẹ̀sìn Ìsìlámù táwọn yìí kìí ṣe ẹ̀sìn tèmi o kìí ṣe tìrẹ náà kìí ṣe kànáàdì gan tọ́lọ̀ Ọlọ́run Jìbìrìlù Ọlọ́run gbé fún ní pípé òun náà sì gbé ní pípé bá náà di Ànábì náà sì gbé ní pípé báwọn sàhábà èmi pẹ̀lú ẹ̀rọ àkóso lọ́wọ́ báwo láti gbàtà fi ṣe é ń jásí pé àkíyèsí wa a gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀sìn Ìsìlámù wọ́n máa yá mi ẹ̀sìn tó dájú ni ẹ wo gbólóhùn làkún dín òkun tí olóòtú yé lẹ́ẹ̀kan tí n bá ronú sí gbólóhùn náà tètè inú mi máa ń dùn wípé ẹni tó nǹkan bá dá lójú òun ló fọwọ́ sọ̀yà ẹgbẹ́ ìkíní yìí dá mi lójú ǹjẹ́ ẹ máa sábà bí tí kóríyá ayọ̀ àríkàfẹ́ òun nàná ló ti sọ̀kalẹ̀ fún àbẹ̀ ọ̀kan mọ́ báwo ló sọ̀kalẹ̀ gbà nígbà tí Ànábì jíṣẹ́ Ọlọ́run tí wọ́n lépa ẹ̀gbọ̀tún wọ́n lépa ẹ̀gbòsì wọ́n bu wọ́n pè ní wèrè wọ́n pè lákọrin gbogbo ẹ̀ pátápátá kó wá sú wọn
àwọn kèfèrí Mẹ́kà wọn mọ̀nà tó fẹ́ gbà wọlé ṣe lára mọ́ náà fi wá bẹ̀rẹ̀ pé ànábì ìwọ àwọn ọmọ ẹ̀sìn tó wọ́ àmà sí fọ́dún kan ìwọ náà ọmọ ẹ̀sìn tiwa náà fọ́dún kan wọ́n negotiate ṣe àmọ́ pé níbẹ̀ ó ti sún ó ti rẹ̀ wọ́n àwọn tó bá dé pé wọ́n ní nǹkan gidi lọ́wọ́ àwọn gangan ló yẹ ká máa kọ̀fà náà bí lẹ́kọ̀ọ́ àwọn àgbọ̀dọ̀ mú nǹkan bẹ́ẹ̀ bá náà bì kò dá wọn lójú nìyẹn níbi èmi ní sìn ọlọ́run ti tèmi sílẹ̀ níbi ìrọsìn ọlọ́run kan fọ́dún kan ọlọ́run náà ṣe tèmi náà fọ́dún kan ìyá sí pé ọlọ́run nìkan ní lójú nìyẹn ẹ̀yẹ kí mùsùlùmí bá wọlé jàǹgbàtà fàlátàbà àbọ̀dá sọ̀rọ̀ àrẹ ìmọ̀ràn ẹ̀sìn Islam ẹ̀sìn tó dájú ní ẹ̀sìn tó pé ní òdodo ní ọlọ́run yà ṣe ibú nìkan ló ẹni tí ó bá ṣe ibú òun ní yẹ kó ní Islam ọlọ́run wa ń sọ fún ànàbì pé kul ya ayyuhal kafirun wà nábì sọ fún pé ẹ̀yin kèfèrí la a'budu ma ta'budun èyí ní sin tẹ́lẹ̀ sí ẹ̀yin náà má ṣe ohun tẹ́mi náà sìn ọ̀rọ̀ wa lọ títí ó di lakum dinukum lọ alẹ́ àdín ẹ máa ṣe tẹ̀yìn tẹ́mi náà sí tẹ́mi náà tánàbì fi ń fọwọ́ sọ̀rọ̀ àgbẹ̀ tẹ́mi náà sí tẹ́mi náà ó ti wọ́n bá wí wá tán wá dùn ànábì tán wá gbé ọpọlọ òmùgọ̀ yẹn fún ànábì ó ti túmọ̀ sí pé wọ́n sì di nǹkan òótọ́ kan bí ẹ̀ ká bá wá dààmú lọ́dọ̀ tìyẹn náà tí dàbí kó fẹ́ máa gbé ẹlẹ́dẹ̀ gbóná kó fi ṣọ̀ṣọ́ kí sọ àwọn ní kó ṣe sùúrù kó bá ti pé nínú gbogbo nǹkan tó lọ́n fi ròyìn ànábì pátá wà innaka la'ala khuluqin adhim ìwà tó dáa lọ́dọ̀ fi ròyìn ànábì wa Muhammad ṣẹ́sí máa ń gbé ànábì ó bá wọn Yahudi àwọn tí wọn àtẹ̀gbá ti rárá ànábì bá wọn lò kódà nínú àwọn ọmọ àwọn ẹlòmíín mẹtọ́jọ́ ọmọ Yahudi tí ànábì tí máa ń bẹ̀ iṣẹ́ tí máa ń wálé fánàbì kò sí kírun ànábì ń fi gbogbo eléyìí ó wá dé jọ́tọ̀ ọmọ yìí fẹ́ kó ọmọ kékeré fẹ́ kó ànábì tó lọ wò nílé lọ́dọ̀ bàbá ìgbà Islam òun ọmọ náà gangan lára gbogbo àṣà àmọ́ fẹ́ràn ànábì yóò fẹ́ràn kan áwọ̀ ànábì wa gbọ́n pa rẹ̀ òyà ànábì ṣe lọ́wọ́ ọmọ náà wà lọ́dọ̀ bàbá ní wo bàbá ànábì ń wo ànábì wa ń sọ fún pé sọlá ilaha illallah nítorí ànábì ti rí pé ìpọ̀ka kú ti dé sí ọmọ yìí ó sì fẹ́ kú tó bá sì kó lérí ìlànà yẹn ó kú sérí ìlànà bàbá ẹ̀ tí ti ṣe ti Islam ọmọ yìí wà ń wojú bàbá ẹ̀ ń wojú ànábì wa Muhammad bàbá ẹ̀ wà ń sọ fún pé á ti abalẹ̀ kọ́ ọ̀sẹ̀ tẹ̀lé bàbá kọ́ ọ̀sẹ̀ ọmọ náà sì sọ la ilaha illallah ẹ̀mí sì bọ́lẹ̀ lára Allahu akbar kabira ọmọ tí ò kírun rí àmọ́ fẹ́ràn ànábì sallallahu alayhi wa sallam kí náà fẹ́ yọ gbanú eléyìí ànábì náà ó lo ìwà ẹ̀mí tútù kò lo wàhálà tábàwọ ẹni tí ń kó wàhálà bá nábì nílùú Madina àwọn Yahudi jẹ́ kan àwọn ọmọ wọn míì ló tún fẹ́ràn ànábì lànábì lọ wọn lé ẹ wá wò ànábì wá jáde ànábì wá ní mo dúpọ́ fọlọ́run tó fi mí ṣe sábàbí ìkóyọkó nínú náà máa yìí nígbà tí ọlọ́run fi mí fi ṣe sábàbí kíkóyọkó nínú náà tí yorùbá ti pẹ́ tọ́mọ́ náà bá kú bẹ́ẹ̀ inú náà ni ó wọ̀. Allahu akbar kabira èyàn fi ṣàfihàn fẹ́mi pẹ̀lú ẹ̀ pé ẹ̀sìn yìí ṣe anítọ́ ọlọ́run ni bí tí ọlọ́run ti ní ká jẹ bẹ́ẹ̀ la jẹ ká má ṣe sábàbí kó jẹ pé wọ́n bá bí tá a nímọ̀dé ọlọ́run kò fún wa ṣe ká jíṣẹ́ débẹ̀ ìmọ̀ wa ọba wa débì kan a gbọ́dọ̀ wá tó láṣì a lè sọmọ nádọ́mọ àlìjánà tó bá ṣe ká ní pé èyàn lè sọmọ nádọ́mọ àlìjánà ni ẹ wà búrò bàbá ànábì àbútọ́ níbi ó gbìyànjú lẹ́yìn ànábì wa Muhammad sì jagun ẹ̀sìn ṣùgbọ́n láwọn wọn ní kó bá ṣe ànábì ò sì gbé ẹ̀ kó ṣe ẹ̀ rí nígbà eré ẹ̀ ò pé ni bákan náà ìwọ bàbá ànábì Ibrahim kẹfẹ́ rí lòun náà ànábì Ibrahim jíṣẹ́ fún olóhùn ògbọ́ èyàn ti torí ẹ̀ kó bú bàbẹ́ èyàn ti torí ẹ̀ kó ṣe pẹ̀lú bàbẹ́ ó padà tọrọ àlàáfíà fún ni kódà ètò lérí pé òun máa tọrọ àforíjì fún tó bá kú ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá sọfánà bí wa Muhammad sí pé ẹ̀hẹ́ o ma kana li nabiy walladhina amanu an yastaghfiru lil mushrikin walau kana dha qurba walladhina amanu walau kana dha qurba kò tọ́ fún ẹni tó jẹ́ ànábì ọlọ́run àtàwọn olùgbàgbọ́ òdodo ká máa tọrọ àforíjì fọ́ṣẹ̀ bọ́ èyàn túmọ̀ sí pé kíni a pèpè ìsìláàmù lérí bí tí ọlọ́run bá ṣe ní ká pè é tó bá débi tí ó fẹ́ ju agbára wa lọ àmọ́ ká má fàṣàbà bí aburú fún ìsìláàmù mọ́ gbogbo àwọn tá jẹ́ mùsùlùmí níbikíbi alẹ́ lásìkò yìí alẹ́ níwá àjọ lẹ́ níbikíbi àwọn ẹni tó wà níwájú ìjọba ẹgbẹ́ àwọn ni wọ́n
Kristẹni bẹnu wọn tó jẹ́ gbéyàwó ọ̀ṣẹ́bọ bẹnu wọn tó jẹ́ gbéyàwó bí wọ́n mùsùlùmí bá tẹ̀ lọ́sọ̀ ohun tó sọ nísì bọ́wọ́ bá bà ẹ́ ọ̀rọ̀ tó sọ ní kò tí tó nǹkan tó fi lè ṣe wọ́n sọ bó ṣe wọn kò kúkú má sọ kò fi wọ́n lẹ̀ kó wá mú ọgbọ́n míì tó fi máa tàn wọ́n tó fi máa bẹ̀rẹ̀ lọ́hùn lé wọn lérí gẹ́gẹ́ bí ti Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó fi di ní wọ́n gbà á lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá wá gbà á ó di lakum dinukum waliya din ẹni pé kò fàjà ọlọ́run ó fún wa ṣe olóòtú. ọ̀rọ̀ rẹ̀ lakum dinukum waliya din ni èmi rò pé gbogbo wa tá a jẹ́ mùsùlùmí tó kéwú náà ni orí súrà yìí àti áyà yìí ẹ̀sìn ọ̀fàjà kò sì yẹ kó mú wàhálà dání rárá kó wá ní pèpè sójú ọ̀nà ẹ̀sìn tiẹ̀ ẹ wọ àwọn kìrìsìtẹ́nì àwọn atúntẹ ìwé pélébé wọ́n mọ̀ fọ́n káàkiri wọ́n á kó ìlú wọ́n á kó ijó wọ́n á kó orin wọ́n fi ń pe kíni èrò sínú ẹ̀sìn wọn kò dìjà ọ̀rẹ́ wa tó bọ́ sí mọ́sálásí tó náà ṣe wá sí tó pèrún tán tó ń lálẹ́ kìrìsìtẹ́nì tó ń lálẹ́ àwọn ọ̀sẹ̀ bọ̀ ọ̀rọ̀ ni bàbá ìmọ̀ọ́mù sọ yìí o èmi kọ́ ni mo wí o torí mi ò kéwú bọ̀bá sì fẹ́ béèrè ọ̀dọ̀ mọ́mù náà lẹ́ ti béèrè wọ́n lè ṣàlàyé fún ọ pé ìwọ náà lọ wo bí báyìí ẹ̀rí rẹ̀ bí báyìí torí tá a bá sọ̀rọ̀ ẹ̀rí lẹ́ẹ̀ni àlọ́ mú wá àwọn ẹ̀rí ni bàbá ti mú jáde lóríṣiríṣi lóníranran lẹ́nujọ́ mẹ́ta táwa náà dáyé oríṣiríṣi wà sí láti gbọ́ ọ̀pọ̀ ní tí bàbá wa ìmọ̀ọ́mù sọ yìí náà àwa náà ti gbọ́ rí èèyàn lẹni tí ń da ìdọ̀tí sí mọ́sálásí ànábì ò torí ẹ̀ sọ pé kí wọ́n lọ nà pa ànábì ò torí ẹ̀ sọ pé kó má gbélé ayé wọ́n jọ gbèlú náà ni nígbà táà rẹ̀ tún mú wọn lánàbì tún lọ kí gẹ́gẹ́ bí wá sí tẹ́yìn bàbá wa ń ṣe fún wa ẹ má jẹ́ á dà lóru ẹ má jẹ́ á gọ sí abẹ́ ẹ̀sìn ká fi máa fi ara ní ọmọ nìkejì wa máa rántí ẹni tó fájá lómi tó torí ẹ̀wà lìjẹ́ náà máa rántí ẹni tó fún ológbò lóúnjẹ máa rántí ẹni tó gbẹyẹ lọ́wọ́ àwọn ọmọ kéékèèké tí wọ́n so ẹyẹ lókùn tí wọ́n ń wọ ẹyẹ lọ tẹ́yẹ ń ṣépè tó sì pè wọ́n pẹ̀lú ni wọ́n tà ó fún wọn lówó ó sì tu ẹyẹ lẹ̀ mélòó èèyàn ti ń bẹ ní ọgbà ẹ̀wọ̀n tí ò mẹ̀sẹ̀ tí ò mọwọ́ tí ò mọ kankan mélòó lẹ lọ́bẹ̀ tẹ́ lọ túlẹ̀ tó wá rí pé àwọn mùsùlùmí lọ́wọ́ tù ú lẹ̀ tó torí ẹ̀ tó tẹ̀lé yín bàbá wa ní ẹjẹ́ pèrò sọ́kọ̀ ká pèrò sẹ́sìn lọ́nà tó rẹwà táwọn bí gbé kalẹ̀ ká má bàa fi ẹ̀sìn ká má fi da ìlú rú bàbá wa inú wa dùn púpọ̀ ẹ kú ohun ẹ ní sọtán mo ní gbàgbọ́ pé tí a bá tún ronú pé ẹ wà ó yẹ kí bàbá wa tún bá wa dá sí ètò yìí a sì láǹfààní àti tún padà wá. bẹ́ẹ̀ni ó ṣeé ṣe láṣẹ Ọlọ́run. alihamudulilayi alihamudulilayi kí lẹ porúkọ ibi tí a wà yìí náà. ẹni mọ́ṣáláṣí tá a wà yìí. bẹ́ẹ̀ni. Darul Quran wa Sunna ó mi pé àwọn èèyàn ń kéwú níbi tí a wà yìí. bẹ́ẹ̀ni àwọn èèyàn ń kéwú níbi láwọn ọmọ kéékèèké àti àwọn àgbàlagbà lẹ́yìn tí wọ́n ń ka Al-Quran àti gbogbo ẹ̀kọ́ ẹ̀sìn pátápátá tí wọ́n mọ̀ sí wòlímọ̀ pọ̀lọpọ̀lọ ògùn Ọlọ́run wa máa ń ṣe wọlé máa sì máa ń fọ̀mọ̀ ẹ̀ ní ìwé ẹ̀rí pé wọ́n dé yàrá mẹ́fà ibi tí agbára lẹ́kẹ́wọ́n náà ó kọjá díẹ̀ fi dé yàrá mẹ́wàá agbára lẹ́kẹ́wọ́n náà dé lọ́wọ́lọ́wọ́ ní àwọn ìdíṣẹ́. kí ni àfojúsùn yín lórí irú ilé kéwù yìí ṣé ẹ fẹ́ kó ju ibi tó wà náà lọ àbí. pẹ̀lú àna Ọlọ́run ibi tí ilé kéwù yìí wà kódà ó ti wà nínú ẹ̀mí lẹ́gbẹ́ tó ti pẹ́ a sì ń tiraka à ń sásọ̀tún à ń sásòsì láti pé kó lè ní ìdàgbàsókè nínú kíkọ́ ìdàgbàsókè nínú àwọn olùkọ́ ìdàgbàsókè nínú gbogbo ẹ̀ tí bí ó wà jẹ́ ọ̀kan nínú ìmọ́lẹ̀ ayé ó wù wá ṣùgbọ́n báwo la ṣe gbà ibi tá a gbìyànjú dé ó ti tó bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tá a ti wà níbí la bẹ̀rẹ̀ bí ìgbà tí a fi lè kí la fi bẹ̀rẹ̀ bí títí Ọlọ́run fi ní kó wá dà báyìí ó kan èjì kò sí àtìlẹ́yìn kan láti ibì kan bí ó ṣe ó kan èjì àṣewàlímà àwọn ẹni eré kọ̀ọ̀kan àfihàn sí máa ń tọ́nu kan bí tí a ti ń ṣe títí àfidébí ni ẹ̀. tó fi débi tó dé sí n bá ní kí n bẹ̀rẹ̀ yóò wù mí kí n rìn káàkiri inú ilé kéwù yìí ká ṣàfihàn ẹ̀ sínú tìta
àwọn èèyàn wà tí wọ́n gbé Islam dání tí wọ́n sì fẹ́ràn ọdún tí ẹ gbé kalẹ̀ nítorí wípé ẹ̀kọ́ yìí ní nǹkan àkọ́kọ́ gbogbo ń tà ń sọ látàárọ̀ ìmọ̀ ló làdé ní ọgbọ́n ògbé ìbàjẹ́ pé gbogbo wa la ní ìmọ̀ àlùkùránì dojúdojú bẹ́ẹ̀ ṣe lọ mọ̀ tẹ́ láǹfààní àti lọ Mọ̀dínà lọ kéwú nílùú Saudi tẹ́ẹ̀dẹ̀ wá dé tẹ́ padà sílùú bàbá yín ẹgbẹ́ ìmọ̀ yẹn padà wá àwọn kan padà wá wọ́n lọ takú sí àwọn ìlú míì ẹ̀yin wá padà wá pé mo fẹ́ kí ìmọ̀lẹ̀ wà nílùú mi ẹgbẹ́ ilé kéwú kalẹ̀ ẹ wá tiraka fódìdí ọdún 15 tó sì fi rí báyìí àwọn tí ń ṣàánú ìsìláàmù náà wọn ò dáwọ́ dúró wọ́n lè mọ̀ pé irú nǹkan báyìí bẹ́ẹ̀ ń bí ni tí ẹ̀ ń tiraka ẹ jẹ́ ká lo àǹfààní káwa náà fi káàkiri gbogbo àwọn tí wọ́n bá lè ṣàánú wa kíkiní kó fi lè jù báyìí lọ. bẹ́ẹ̀ni Ọlọ́run kí ó bá ń san ilé ṣàkóso inú gbìyànjú yìí náà tí ìbá ṣe ká ní pé ìgbìyànjú yìí la ṣe ni àwọn náà ò ní débi lẹ́yìn àánú Ọlọ́run nítorí tí bá wo ìgbà tí mo dálé kéwì sílẹ̀ ọdún yìí náà ní 20 ọdún pẹ̀lú ògùn Ọlọ́run mo wá ṣọdún 5 nínú ilé mi gangan ibẹ̀ ni mo ti dá sí níjọ́ àkọ́kọ́ ọdún bíi 5 tí mo ṣe nínú ilé mi yẹn lọ́lọ́run fi ní ká ṣe wàlímà fáwọn ọmọ àwọn nǹkan tọ́lọ́run ní ká rí níbi wàlímà yẹn òun lọ́lọ́run fi ní ká ra bí akọ́kọ́ ra pátá la kó síbẹ̀ bí àti bàbá bí ìgbà tá a fẹ́ ṣe súná ọmọ la fi ṣe kótóbà àkọ́kọ́ ń bí a máa ń ṣe kótóbà ń bí la fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ látọ̀dún náà mo fi ń dàpọ̀ ọdún 15 la tẹ̀tẹ̀ débi àmọ́ lè kéwì gangan ìfilélẹ̀ nínú lémi pẹ̀lú ògo Ọlọ́run 20 ọdún ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sàn ti jáde tọ́lọ́run ní tí a bá ń kà àwọn ọmọ tí wọ́n ti nímọ̀ Al-Qur'ani láti bí ọjọ́ ọgọ́rùn-ún márùn-ún ọmọ lọ tí Ọlọ́run ti fi ṣe sábàbí tí láwọn ẹni tí wọ́n débi tí wọ́n dé èsì ń bẹnu wọn tán ti ha nínú Al-Qur'ani èsì ń bẹnu wọn tó hà tán èsì ń bẹnu wọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní bẹnu wọn tí à ń gbìyànjú ẹnu bí tí a ti ń ṣe ìgbà nẹ́nẹ̀ tẹ́ bá wù yìí ní pé kẹ́ wo mọ́ṣáláṣí náà kẹ́ sì wo ilé kéwú náà kò sí láì fi. bàbá a ṣe bẹ́ẹ̀ nítorí pé nígbà tí èmi àti kọ́kọ́ sọ̀rọ̀ kan kó tó di pé a bọ́ sí iwájú kámẹ́rà mo wá ń sọ̀rọ̀ Agége ní Mọ̀ríkàsí mo ń sọ̀rọ̀ pé Ìbàdàn tèmi ti wá mo ń sọ̀rọ̀ bàbá Máàdù mo wá ń béèrè ibi tí mo ń lọ gan lèmi dé ẹ̀yin ò mọ̀ ìdí tèmi fi ń béèrè pé lẹ́wọ́n sọ pé àwọn bàbá Máàdù ọ̀pọ̀ wọn náà lẹ́jọ́ kéwú ní Mọ̀dínà ẹ̀ sọ pé àwọn ti Agége náà ẹ̀ pàdé ọ̀pọ̀lọpọ̀ wọn èmi wọ́n béèrè pé ṣé àfojúsùn wà lórí ilé kéwú yìí Darul Quran wa Sunnah ṣe ẹ̀ ń ṣe àfojúsùn yẹn kó dàbí ti àwọn bàbá wa Máàdù but mo rí pé ẹ wá wò pé ó ti bù kán jẹ bá mi kò sí tọ́lọ́run ò lè ṣe aláàjì ẹjẹ́ agbìyànjú Ọlọ́run fẹ́ràn ò ní gbìyànjú. bẹ́ẹ̀ni ẹ̀bẹ́ ni mo dárọ̀ ìṣèmà rárá irun tí mo kàn ṣẹlẹ̀ ní pé gbàtẹ́ dákọ̀ àwọn bàbá ẹ̀ gbàtẹ́ àwọn agbẹ́jú mo lọ Agége ní Agége àkọ́kọ́ ní kàdùmẹ̀ntù sí ń pé ọgbọ̀n ọdún lónìí ọdún yìí náà ni bàbá dáma jáde láyé tí mo lọ wò mo mọ bí tí mo ti bá Agége mo sì máa Agége lónìí bàbá Ìbàdàn tẹ́sí rí mo mọ bí tán bá dé gbogbo àwọn bàbá mo á mọ bí tẹ́mi náà bá dé ní ìsìn alhamdulillah ìbẹ̀rẹ̀ mo ní mo ń ṣe tó tí ó bá fi dàbí àwọn bàbá rẹ lójú tẹ̀lé inú mi ò sì dúdú ìṣe mà lórí gbogbo ẹni tí ó bá jákàn ẹni àná ni ìjákàn rárá gbọ́dọ̀ ṣe. bàbá ìbọn ìyá ọlọ́wọ́ ṣẹlẹ̀ ọba tí ó bá yín gbé débi tó dé yìí lẹ́yìn nìkan gbowó náà jọba bẹ́ẹ̀ni kò sí ìyàtọ̀ sí bẹ́ẹ̀ ṣe wò nímọ̀ owó tẹ bá rí bẹ́ẹ̀ kẹ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń rọ ìsìlámù lọ́wọ́ ọ̀nà tá a lè gbà jagun fún ìsìlámù náà rèé ọ̀nà tá a lè gbà jagun sójú ọ̀nà ìsìlámù àkókò à ń yàdá à ń yọ̀ ọ̀bọ̀n ti kọjá a ní ká pèsè ká pèrò sọ́kọ̀ ká pèyàn sẹ́sìn lọ́nà tó rẹwà ọ̀nà tó rẹwà kan rèé níbi tí wọ́n ti ń fún àwọn ọmọ ní omi ìmọ̀ mu ní orílẹ̀-èdè Benin Republic nílùú Àjàṣẹ́ tá a mọ̀ sí Port Novo àdúgbò Jọ̀súbìẹ̀ ibẹ̀ la wà tí wọ́n gbé ilé kéwù yìí kalẹ̀ sí Darul Quran wa Sunnah òní mọ́sálásí tá a wà yìí
bàbá yìí ti takùtọ̀ Ọlọ́run lọ́rùn Ọlọ́run dẹ̀ ń bá wọn gbé wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ní tẹ́ lè fi ran ilé kéwù yìí lọ́wọ́ inú mi ó dùn ara mi ó yá yóò jẹ́ iṣẹ́ olóore èyí táwa náà ṣe kí ni tá a dá sí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi kọ́ wa wípé ẹ̀ka bá ń kọ́ mọ́ṣáláṣí tí wọ́n náà bá láníyàn kó fẹ́ kọ́ mọ́ṣáláṣí láyé tó bá gbọ́ pé wọ́n fi ẹsẹ̀ mọ́ṣáláṣí lélẹ̀ bì kan wà lákànnà kó jẹ́ pé bẹ̀nẹ̀láwà owó sẹ́fà àwọn náà bíbà kì í ṣe náírà kì í sì ṣe dọ́là akálàṣe èèyàn lè sẹ́ndì dọ́là o kí wọ́n change ẹ̀ sí sẹ́fà fún un àmọ́ sẹ́fà ni wọ́n ná níbi tí àwa wà yìí téèyàn bá wá mú 100 sẹ́fà tá a mọ̀ sí sanfron tó bá fi kún owó tí wọ́n gbé àpótí kiri pé owó ìwọ́n fẹ́ fi kọ́ mọ́ṣáláṣí wọ́n ní tó bá jù bẹ́ẹ̀ tó wáyé pé tó nínú òun náà mọ̀ ní ládẹ́ ẹni tí wọ́n jọ kọ́ mọ́ṣáláṣí yẹn gẹ́gẹ́ bí àwọn bàbá náà ṣe wọ́n pọ̀ láti ọdún tó ti pẹ́ bẹ́ẹ̀ náà níbi tí àwọn ọmọ bá ti ń mú mi mọ̀ gbogbo àwọn bàbá tá à ń dákọ̀ yìí bàbá Alágége ni o bàbá Máàdù ni o àwọn náà bẹ̀rẹ̀ báyìí ni bàbá Kamaldeen nílọrin wọ́n bẹ̀rẹ̀ báyìí náà ni làwọn ẹni Ọlọ́run wá ń dé náà wọ́n bá wọn dá sí ẹni tí ó ju sìmẹ́ǹtì ẹni tí ó ra ọkọ̀ yẹ̀pẹ̀ ọkọ̀ òkúta nǹkan kan ẹni tí ó sọ pé òkè ṣé sìmẹ́ǹtì ti wà lẹ̀ èmi náà pé 2 million kalẹ̀ ilé kéwù yàbẹ́ kó dìde Ọlọ́run bá wa darí àwọn èèyàn rẹ̀ tí wọ́n ràn wá lọ́wọ́ tí ilé kéwù Darul Quran wà súnà èyí tá a jókòó síbẹ̀ yìí tí ó fi di ní ńlá tí wọ́n fi kún bàbá wa bàbá ẹ̀ ní kú Ọlọ́run ó lọ rẹ̀ mí lóòótọ́ èèyàn gbọ́dọ̀ mọ́ Ọlọ́run yẹn ṣe pé káwá ní àfọkànbalẹ̀ tán yẹn àmọ́ bẹ́ẹ̀ ni yóò bá wa lọ rẹ̀ mí ó lọ rẹ̀ mí bàbá Kamaldeen nílọrin bí wọ́n ṣe dàgbà tó wọn ò lògò tí wọ́n fi ń ka Kùránì títí tọ́lọ́ fi mú wọn lọ sọ́dọ̀ bàbá dàmọ̀ náà Ọlọ́run ní káwọn náà ṣe díẹ̀ kó tó di pé Ọlọ́run ní kí wọ́n mọ̀ bọ̀ Ọlọ́run yóò lọ rẹ̀ mí ẹ̀yìn náà kò wá ní gbà láfíà lára yín iṣẹ́ Ọlọ́run lè gbé dání òun rè ẹ jẹ gbèsè ẹ bá jẹ gbèsè òní kò ní rí gbẹdẹmú bẹ́ẹ̀ ti rí ẹ foríjì mi ẹ sì ń ṣe lọ wẹ́rẹ́ ọlápẹ́ fàyè gbà mí pé mo ní ètò yìí ẹ bá wa dá sí ẹ̀dẹ̀ dá sí Ọlọ́run tó ń dá sọ̀rọ̀ yóò ní yọwọ́ á pè ẹ̀yin onínú dídùn ọlọ́rẹ ẹ̀yin tí ẹ̀ mọ́ ọ̀rọ̀ nǹkan báyìí lọ́wọ́ ọ̀kan làwa náà tó ṣàwárí ẹ̀ yìí o lórílẹ̀‐èdè olómìnira Benin Republic ní Port Novo ibẹ̀ la wà nọ́mbà iléeṣẹ́ tiwa ó wà lójú mọ́ọ̀máwòrán yìí màá fi nọ́mbà bàbá ìmáàmù náà síbẹ̀ màá wá ní kí bàbá ìmáàmù ṣe nǹkan kan wọ́n fún wa ní account details tí wọ́n lè fi gba owó mi ìmọ̀ tá bá ní Western Union tí wọ́n bá sì ní phone number wọn á fi sí ojú mọ́ọ̀máwòrán yìí tó bá jẹ́ pé ẹ̀yin fẹ́ ran ilé kéwú yìí lọ́wọ́ ẹ pè bàbá ìmáàmù bí béèrè lẹ́yìn fẹ́ béèrè ẹ pè bàbá ìmáàmù gbogbo nọ́mbà táwa náà ń lò èyí tá a fi ṣe WhatsApp èyí tá a ń lò lórílẹ̀‐èdè ń bí gbogbo ẹ̀ náà ló máa wà lórí. owó yìí kì í ṣe pé à ń tọrọ owó fún ìmáàmù kan o bí ò ṣe wípé ilé kéwú tí wọ́n gbé kalẹ̀ yìí àfojúsùn wọn irú tí wọ́n ń fẹ́ kí ilé kéwú yìí kó dé àti ibi tí Ọlọ́run ti gbìyànjú dé pẹ̀lú bàbá wa òun náà la ní intabani náà lájọ wọn fi support ara wa gẹ́gẹ́ bí mùsùlùmí ohun táwọn ní ìmọ̀ tí wọ́n ní wọ́n fi support àwa nígbà táwa bá wọn pé tọ̀ bàbá wa ẹ fààyè gbà wá àwa la wá rìn káàkiri táwa rí pé ṣé wọ́n ń kéwú bí inú ìfọ̀rọ̀wérọ̀ ìjọsọ̀rọ̀ pọ̀ láti wá rí wípé nǹkan ńlá ni bàbá wa yìí ni wọ́n gbé kalẹ̀ tí àwọn ọmọ bá wá mú mi ìmọ̀ ní bíbá yìí tọ́lọ̀ bàbá wa ṣe lé kéwù yìí débi pé ó dàbí ti Máàdù nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tọ́lọ̀ bá gbé ilé kéwù yìí tó fi dàbí ti Mọ́ríkàsì Lágége nílùú Èkó lórílẹ̀‐èdè Nàìjíríà tọ́lọ̀ bàbá wa gbé ilé kéwù yìí tó fi tóbi bíi ti bàbá wa Kamaldeen nílùú Ìlọrin tí àwọn ọmọ ilé kéwù náà tí wọ́n fọ́n káàkiri àgbáláyé tí ìmọ̀ àmọ̀lò tó lálùbáríkà sì ń jáde látara wọn tí wọ́n di ọmọ tí ń gbé orílẹ̀-èdè Nàìjíríà lárugẹ tí wọ́n dẹni tí ó bà orílẹ̀-èdè jẹ́ bẹ́ẹ̀ náà la fẹ́ kí ilé kéwù yìí náà lórílẹ̀-èdè Benin la fẹ́ kó náà jẹ́ gbogbo tọ́lọ̀ bá bùn yín láti fi support kò sí iye tó kéré kò dẹ̀ sí iye tó pọ̀ jù láti fi support bàbá ìmọ̀
ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́ wá bá fi fóònù nọ́mbà yín síta. tó olóòtú mo dúpẹ́ fún yín pípọ̀ nítorí pé ìgbà tẹ́ wá Nibo Labesinde ìbéèrè náà ètò náà ó wú mi lérí mi gbọ́ rí mi sì mọ̀ yín ìgbà tẹ́ wá kí jimá ẹ sì béèrè nǹkan bẹ́ẹ̀ mo ní ibi táwa náà ń fẹ́ ní ìgbà tá a tó wá ṣètò tán ní ìsìn tẹ́ tó wá ní ká tún tẹ̀síwájú pé báwo la ṣe gbà irun tẹ̀ sí ń sọ ni àwọn yẹn ti ń gbà mí ní mara lọ́gbẹ́ tó ti pẹ́ táwọn yẹn ń sọ pé kó túbà wa tá a máa ń ṣe ó yẹ ká gbé sí fèsì agbára ká gba kámẹ́rà àti ìparí ilé kéwú ká lọ gba oníkámẹ́rà yóò máa gbọ́ owó lójú ọjọ́ mẹ́jọ owó yẹn ká tó fi máa ṣe nǹkan nínú ilé kéwú ọ̀túnṣe títí Ọlọ́run fi gbé yín wá irun tí ń yẹ̀ mí lẹ́nu nìyẹn ẹ̀rí Ọlọ́run tó wá fẹ́ ṣe sábàbí ni pé láti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yẹn kí wọ́n mọ̀ Ọlọ́run sẹ́yìn lẹ́sàn-án orúkọ yín Nurudeen ní jẹ́ ìmọ́lẹ̀ ẹ̀sìn ni Ọlọ́run fi ṣe sábàbí ìmọ́lẹ̀ ẹ̀sìn àwa náà ni wá sùn lókùnkùn láéláé ọlọ́lá ilaha illallah nọ́mbà mi náà ní 97 47 31 61 pẹ̀lú ògùn Ọlọ́run bá gbogbo ẹ̀ pátápátá yóò wà nínú ìwé ìfowósí ti báńkì a kọ gbogbo ẹ̀ sí ìsàlẹ̀ orúkọ mi léyìí tí ó máa jẹ́ sábàbí wọ́n ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ibikíbi tẹ́ bá fẹ́ gbà wọlé kò síbi tẹ́ lè gbà wọlé nígbà tí nọ́mbà bá ti wà ní ọ̀dọ̀ yín. nọ́mbà yẹn lẹ̀ ń wò lójú móhùnmáwòrán tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nọ́mbà tó já sọ́dọ̀ bàbá Imam òun lẹ̀ ń wò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ṣeun gan ẹ bá ń dárúkọ yín. Abdul-Ganiyi náà ni èmi ni mo jẹ́ Imam àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yìí àti tó jẹ́ adarí ilé ẹ̀kọ́ náà orúkọ náà ó pọ̀ lẹ́yìn mi díẹ̀ kẹ́ máa bínú Ọlọ́run bá ó bá wa darí gbogbo ẹ̀ Ọlọ́run sì fi wá fi ṣe sábàbí dáadáa fún Islam la ilaha illallah ẹ ṣeun ga. nígbà tí ẹ tún máa pàdé àwọn olórí ẹlẹ́sìn míì lórí ètò Nibo Labesinde àìníri jù báyìí lọ nígbà tí a tún máa pàdé láìpẹ́ láì jìnnà orúkọ mi náà ni o Akínṣọlá Nurudeen Adékúnlé yìí tí gbogbo yín mọ̀ sí mátàgbàmọ́lẹ̀ wà náà ni o Mr. fún ẹlẹ́tọ̀ lẹ́tọ̀ ẹ̀ ó dàbọ̀. àwọn ààyè tí a wà níbi ibi táwọn obìnrin tí wọ́n ti ń kéwòn níbi àmọ́ bàtí ò tí ì sáyè a máa ń yí afúnlẹ̀ kéwò tó bá dijọ́ jímọ̀ a máa ń kó gbogbo àwọn tébùlù yìí àwọn tábìlì a máa ń kó sí ẹgbẹ́ kan làwọn obìnrin fún máa ń kéwòn a máa ń kéwòn bí kò sí ní kàárọ̀ kò tí ní àyàdọ̀lá lókè a máa ń yá fífi kéwòn ní àyè tí àwọn obìnrin ṣe ń kéwòn tán kéwòn àwọn ní bíbáyìí a máa ń yá fífi kéwòn ní àwọn ọjọ́ sátidé àti jọ́sìn tó bá dijọ́ jímọ̀ a máa ń gbé àwọn tábìlì náà tí wọ́n fi ráyè kéwòn. ẹ kú gbìyànjú àyè tó wà lókè káyè tó wà lókè lórí. àfẹ́ gbókè yẹn náà. ẹ fẹ́ gbé òkè náà jù. àfẹ́ gbókè náà fi kún. àgbàlọ́ nítorí ìgbà tá a ra lẹ̀ bí Ọlọ́run tí ká dára bí ká ra àwọn lẹ̀ tó kù. a dúndùn pé bóyá láti ilẹ̀ mi ládùúgbò yìí àwa fi ìsàlẹ̀ náà a jẹ́ kí àwọn èèyàn ní kó tó dáadáa. pé gbogbo ohun tá a fẹ́ ṣe òkè ni àmọ́ Ọlọ́run sọ pé òun jù wá lọ ló fi ní ká tó ra àwọn àyè yẹn láti wá ń fẹ́ bẹ̀ẹ́ fi kún. mọ́ṣáláṣí ló ní. ilé kéwù ní ibẹ̀ mọ́ṣáláṣí níbí. ló ní àwọn ilẹ̀. èyí o a sọ̀kalẹ̀ ní tábàtì sọ̀kalẹ̀ a yẹ àwọn. ilẹ̀ tí ẹ tún àdúrà níjọ́ táwa àkọ́kọ́ wá táwa kí jímọ̀ bíi ara àwọn èèyàn ń bẹ̀rẹ̀ rẹpẹtẹ tí wọ́n ń kírun. bẹ́ẹ̀ náà mọ́ṣáláṣí kún tán. ìbí nìkan náà ni mọ́ṣáláṣí a ṣẹ̀ṣẹ̀ wá ra bẹ̀ yẹn ìbí àkọ́kọ́ rà níbi yá sí pé òkè yẹn amúra ń gbé àpàdà gbé nǹkan ní sókè. ẹja lọ àná pápá Ọlọ́run yóò bá wa ṣe ní àṣeyọrí. agbẹ́mọ̀ ń kírun. ẹni mọ́ṣáláṣí láti ń kírun. ọ̀nà àlàyé mímbà rí sí ni mímbà rí tí a fi ń ṣe kótóbà tí ọlágbé àwọn obìnrin àdìsọ́gbẹ́ká máa lòkè láfi fi láfi dígàdá wọn àwọn obìnrin máa ń kí àyílà lásàrì ìrún ti rántí lè máa yẹ gàgà fún ọba nílé jímà làwọn obìnrin lọ sókè ó ti yẹ ní sí Ọlọ́run àpọ̀lọ́ wa. ẹ jẹ́ ká lọ wo ibi tí Ọlọ́run tó pèsè níbẹ̀
ló jẹ́ fún àwọn ọkùnrin àwọn obìnrin níbí àyàrá láwọn obìnrin ní àwọn ọkùnrin ní ọwọ́ àlọ́. ok àwọn obìnrin ń ṣàlùwà lábí ọkùnrin ó ṣe ní ọ̀hún. ilẹ̀ yìí nìsín mọ́ṣáláṣí náà ló ní. mọ́ṣáláṣí níbi tí adó ẹ̀ ààyè yìí ni ààyè lè kẹ́ ó. ẹ padà ra ilé náà mọ́ ibi. ibi tí àkọ́kọ́ di ohun tí a kọ́ ni ní jásí pé ibi ìjà kọ́kọ́ mọ́ṣáláṣí pọ̀lú lè kẹ́ ó papọ̀ ìbẹ̀rẹ̀ wà ó tó a di pé agbára náà ń lọ díẹ̀díẹ̀ la fi wá ra ilẹ̀ yìí nísìn ilẹ̀ yìí nísìn ó wá jẹ́ ilẹ̀ lè kẹ́ ó òun ní gbogbo ààyè yìí ilẹ̀ náà méjì papọ̀ lọ́wọ́ mẹ́ba ilẹ̀ àkọ́kọ́ òun ló débi tí a parí yẹn níbí ibi tí a parí yẹn kó tó di pé a bẹ̀ sí ṣe atúwárà ilẹ̀ kẹta àfi wá ṣe yẹn àfi wá ṣe ibi báyìí àrí ń ṣílẹ̀kùn lè kéwù náà ní àwò bẹ̀ ilé kéwù tí a ti parí níwọ̀nba òun ni èyí báyìí ní ṣe àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kò tí tó ọ̀sẹ̀ méjì eléyìí kò tí ju ọ̀sẹ̀ méjì wọ́n bá yẹ̀pẹ̀ tá lóko ní òkúta tí ó wà ń bẹ̀ òun la lóko lọ́wọ́ yẹn ẹni pé Allah akbar kabira. Así lo que. Yo me voy a la nefin. Àwọn ibi yìí nísìn ó bẹ̀rẹ̀ rí yàrá kan yàrá méjì rí bí tí a ti ń ṣe ní ẹ máa bọ̀. Ṣé kò dúdú? Títí bí pé ó wà òkè ní. títí bí dé yàrá mẹ́ta náà ní gbogbo báyìí. Títí bí dé yàrá mẹ́ta òun ní gbogbo bíi pẹ̀lú àánú Ọlọ́run. Ẹni pé a ṣe bẹ́ẹ̀ a fi gé nítorí àwọn ọmọ kéékèèké àti àwọn tó tẹ̀lé wọn agbára tí ilé kéwú náà tó mú fi àwọn òkè náà fi hàn bí tí ó ṣe jẹ́ nìyẹn ẹ wá ra ibi yìí ní ìsìn ó yẹ nísìn òun ní pé ibi yìí nísìn ibi tá a ti parí nì ní tàbí ń dọ́gbọ́n láti pé gbogbo ẹwà bó ṣe wà ó ti parí tán ó kù ṣe wá rí àwọn bí yìí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bí yìí nísìn kò tí tó ọ̀sẹ̀ mẹ́ta sígbà tá a wà yìí ibi yìí wá ń jẹ́ ilẹ̀ yìí tó jẹ́ ilẹ̀ mọ́ṣáláṣí òun la kọ́kọ́ rà kó tó di pé àwa ra bí ìdébí la fi kọ́ lékéwù la fi kọ́ ibi yìí ìgbà tó wáyá àwọn ẹni tí ó tún jẹ́ ẹni tó nílẹ̀ Ọlọ́run tó ń da àánú sí wọn lọ́kàn àtúnfi ra ibi yìí náà ẹ wá ń jẹ́ gbogbo bíi tẹ́ ẹ rí ìka àtàwọn obìnrin ó fi mọ tó jẹ́ ilé àlùwàlá ilé ìgbọ̀nsẹ̀ àti àwọn ọkùnrin ló wọ báyìí àwọn obìnrin ní ẹ̀rí ibi yìí àyè escalator pà lókè ibi yìí jẹ́ kíláàsì kan àfi kíláàsì kan fi kún ẹni pé ilé akọ́mọlẹ́kọ̀ọ́ yóò máa jẹ́ ẹ̀kẹta ẹ̀rí eléyìí yóò máa jẹ́ ẹ̀kẹta ẹ̀rí gbogbo àyè yìí àyè kan ní tí à ń dà lánìyàn pé gbogbo bíi títí dọ̀hún afẹ́kọ̀ ní yóò jẹ́ kíláàsì yóò jẹ́ bí tí a kọ yóò sì fẹsẹ̀ rinlẹ̀ dáadáa. táwọn náà tó jẹ́ olókè. pọ̀lú ògùn ọlọ́wọ́ òkè mẹ́ta pápá nítorí pé èrì bẹ́ẹ̀ la mú mọ́ṣáláṣí ti ní òkè kan ilé kí ó gangan ó ti wà ní òkè àkọ́kọ́ àti kejì láàfin rí àbáfẹ́ láti yàrá àwọn ọmọ kéékèèké títí fi dé yàrá tá à ń gbé gbà báàkì ẹni pé yàrá mẹ́wàá owó wa kí mọ́ṣáláṣí wà lọ́tọ̀ kó jẹ́ pé ẹ̀kọ́ Al-Qur'ani nìkan láàmà kọ́ ní mọ́ṣáláṣí àwọn ẹ̀kọ́ ẹ̀sìn tó kù àmọ́ kọ́ gẹ́gẹ́ bí fíkìrù tawhid. àwọn èèyàn mọ̀ mú ọmọ wá tí wọ́n mọ̀ rẹ́gísítà wọn mọ́. ológun Ọlọ́run wọn wá
àìrẹ ọkàn jẹ́ pé ọjọ́ tó máa ń wá ọjọ́ náà kọ́lẹ̀ yín làwa wá náà ló fà. àwọn náà lè wo ọjọ́ sátidé ọjọ́ ọ̀sẹ̀. ìkànnì àwọn ọjọ́ tó bá wà náà láti wá àtúwáwò ṣe àfihàn bó ṣe jẹ́ nìyẹn kọ́lọ́hún kí ó yan ẹni tí ó ṣe sábàbí kó ṣe àwa náà lẹni tí ó ṣe sábàbí kíkọ́ ẹ̀ àti píparí ẹ̀ kí n tàbá wá ṣe bó ṣe Ọlọ́run jẹ́ kí a bá níbi tó gbélé rè ẹ̀yin ní kíjù nítorí pé iṣẹ́ tẹ́ wá ṣe ọ̀tọ̀ àmọ́ ẹ̀ rí i pé ká tó fi ilé yìí náà fi ṣàǹfààní fáyé káyé lè mọ ìbọn náà fẹ́ náwó sí torí wọ́n náwó sínú nǹkan mi tí kò ní ládàá. tọ́ ọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí lódodo tọ́rọ̀ Ọlọ́run dẹ̀ yé tẹ́ mọ̀ wípé irú nǹkan báyìí ó gbà ká máa gbéra wa ní ìgbọ̀nwọ́ lé lórí ọ̀rọ̀ ìmọ̀ là ń sọ o nínú tí ń dá wàhálà alẹ̀ lẹ́nìí àìní mímọ̀ ó jẹ́ ọ̀kan gbòógì tí àwọn èèyàn kan bá wá lè ronú wípé ìmọ̀ tí àwọn ní káwọn náà tún wá fi dá nǹkan kan sílẹ̀ lórílẹ̀‐èdè bàbá wọn lórílẹ̀‐èdè ìyá wọn kò sí nǹkan méjì tó ju pé ká fún wọn ní ìfọwọ́sowọ́pọ̀ lọ. bàbá wa ìmáàmù àgbà bàbá wa Alhaji Abdul-Ganiyi àwọn ni Ọlọ́run lò láti gbé gbogbo tẹ́ rí láti gbé kalẹ̀ ọ̀rọ̀ lásọkọ̀rọ̀ ètò làwa bá dọ́dọ̀ wọn tí mo fi wá rí wípé níta gbé kalẹ̀ yìí ẹ jẹ́ ká sọ̀rọ̀ síta àmẹ́ni Ọlọ́run ó lò Ọlọ́run ti lu ẹ̀yin bó ṣe ń fún yín níwọ̀nba ẹni tẹ́ fẹ́ fi ṣe rè ẹ̀dẹ̀ tí fi ń ṣe ẹ jẹ́ àwọn èèyàn jàǹfààní látara yín tọrọ lóní kọ́bọ̀ lóní ẹ jẹ́ ká fi dá sí ilé kéwù yìí kí ilé kéwù yìí kó lè gbòòrò àfojúsùn bàbá ohun tí wọ́n fẹ́ ṣe kalẹ̀ yìí ohun tó ṣe wípé nígbà tí wọ́n bá dàgbàdàgbà tí wọ́n bá lọ tán àrọ́mọdọ́mọdọ́mọ àwa tá a dúró yìí àti wọ́n tó ń wò mí lè ní àǹfààní láti wá mú mi mọ̀ níbi tá a wà yìí ni. bàbá Mọ́ríkàsì l'Agége wọ́n ti kú ilé kéwù Agége òkú dọ̀la bàbá wa ní ìlú Ìlọrin bàbá Kàmálì ṣèbí wọ́n ti kú ṣé ilé kéwù yẹn kú ni bàbá Máàdù ń kọ́ nílùú Ìbàdàn àwọn ọmọ wọn àti àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ ọmọ ni wọ́n lọ́ọ́ mú mi mọ̀ ní orílẹ̀-èdè yẹn ní Nàìjíríà irú ẹ̀ náà ni bàbá wa ni wọ́n gbà lérò tí wọ́n ń gbé kalẹ̀ yìí táwọn náà fi ń gbé kalẹ̀ tá a bá wá sọ̀pọ́tì sí Ọlọ́run tá a sọ̀pọ́tì kí àwọn èèyàn ní mímọ̀ kò sí tó burú ń bẹ̀ o gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé nọ́mbà bàbá Imam tẹ́ ẹ lè pè wọ́n sí ní orílẹ̀-èdè Benin bí tá a wà yìí ó wà ní ojú mọ́ọ̀máwòrán yìí account details tẹ́lẹ̀ fi support ilé kéwù yìí láti gòkè ẹ ti ríbi tí Ọlọ́run tó sì ń bá lọ àní sọ pé ibi tó bá dé ibi tó ń bá lọ torí pé ó sì ń lọ sókè ni kò dúró abala bíi tẹ́ ń wò yìí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ní ìsinmi alójú ọ̀sẹ̀ méjì lọ ẹ wo ibi tó nà ròde ìtì ẹ sì gbé kalẹ̀ náà ní mọ́ṣáláṣí tí wọ́n ti ń sin Ọlọ́run ọba. àyà àwọn obìnrin ò tí ì ní kàró. àyà àwọn obìnrin wọ́n ní kò tí ì ní táìsì tí wọ́n máa lẹ̀ mọ́ kò tí ì sí táìsì ni wọ́n ń pè ní kàró ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Yorùbá ìka ò sì sí mbẹ̀ rárá. tẹ́ ẹ jẹ́ ti Benin Republic àbí àwọn àyè tí wọ́n ti ń sọ French mọ̀ pé Yorùbá bàbá àti àwọn French kọ̀ọ̀kan tí wọ́n ń sọ yóò yé yín àwa tá a jẹ́ ti elédè òyìnbó táìsì ni bàbá ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó máa ń sọ̀rọ̀ kàró wọ́n ń sọ̀rọ̀ táìsì tí àyà àwọn obìnrin lókè yẹn kò tí ì ní táìsì tí wọ́n lẹ̀ mọ́ èyí tí wọ́n dẹ̀ gbé kalẹ̀ náà fún ilé kéwú gbogbo àná la rí bí ó ṣe rí ẹ̀dẹ̀ mọ̀ bó ṣe yẹ kó rí ṣùgbọ́n ẹ̀rí bó ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí iṣẹ́ Ọlọ́run ń lọ lọ́wọ́ gbogbo ohun tí Ọlọ́run bá bùn àwa náà láti fi dá sí ilé kéwì ẹ ṣe bá jẹ́ Nàìjíríà ni wọ́n wà Amẹ́ríkà ló wà France ló wà Germany ló wà London ló wà tó fẹ́ ránṣẹ́ yìí lọ́wọ́ ẹ pè bàbá Imam gbogbo ọ̀nà tẹ́ ẹ bá lè gbà ṣe ẹ pè nọ́mbà bàbá bẹ́ẹ̀ bá sì pe àwa náà kódà àní jìnnà sí wọn bó jẹ́ kẹ́ ní ká gbé fóònù fún wọn a mọ̀ bí a ṣe líǹkì yín mọ́ bàbá wa bàbá Imam lẹ́ẹ̀kan sí bàbá mo kí yín púpọ̀ ẹ kú iṣẹ́ olóore o Elédùà ó san yín ní ẹ̀san olóore o a sì bá níbi tí ó gbé lérè inú mi dùn nígbà tí mo rí ní tí ẹ gbé kalẹ̀ afẹ́ni tí ọ̀rọ̀ Ọlọ́run bá yé lókù lèyàn wà ríru eléyìí ni ó sọ pé kó mọ̀ ní dàgbàsókè nǹkan dáadáa lẹ gbà lérò
ọlọ́run lẹ́dùnmarè yóò fún yín ní ẹ̀mí gígùn àti àlàáfíà ara yóò sì níyànjú lójú ayé yín lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ ṣé gan ni ẹ ṣeun gan ẹ ṣeun gan ọlọ́run jẹ́ abanibi tó gbélé rẹ̀ àtúmọ̀ nípàdé ayé Allahumma amina. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ ṣé o, masalam.